الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن يظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم لا سهل إلا ما جعلته سهلا. آمين. وأنت تجعل الحزن إذا شئت سهلا يا أرحم الراحمين. آمين. آمين. بسم الله الفتاح. ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق. آمين آمين آمين. واجعل لي من لدنك سلطانا نصيرا. آمين آمين يا الله. اللهم إني استودعتك ما علمتنيه فاردده إلي عند حاجتي إليه. آمين يا الله. ولا تنسني يا رب العالمين. آمين يا الله. آمين. فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. آمين. آمين آمين يا الله رب العالمين. الحمد لله. الحمد لله. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillahi. Ọba ọlọ́lá jùlọ, ọba tó ṣe wá lóore léyìí tó jẹ́ pàápín oore. Oore náà tọ́lọ́run ọba ṣe wá tó jẹ́ pàápín oore, òun náà ni oore Islam. Alhamdulillah. Lóòótọ́ làwọn ìdẹ̀ra pọ̀ onírúurú dẹ̀ ni. Àmọ́ ni'matul Islam òun ni a'dhamu ni'amillahi ala ibadi. Èyí tó pé parí tọ́ka àyàtán nínú gbogbo rẹ̀ òun náà ni kéèyàn jẹ́ mùsùlùmí. Adúpẹ́ Ìsìlámù náà. Alhamdulillah. Ọlọ́run kó má jẹ́ ká fi Ìsìlámù pàtàn. Amina ya Allah. Ọlọ́run kó jẹ́ ká rí Ìsìlámù kárí múdélé. Amina ya Allah. Wala la ilaha illallah. Amin. Wala Muhammad Rasulullah. Sallallahu alayhi wa sallam. Wala sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Lẹ́yìn náà ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kó máa bá ọlọ́lá jùlọ Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo rò pé àwọn èèyàn yóò ń bá Ànábì jù báyìí lọ ni. Sallallahu alayhi wa sallam. Torí pé torí Ànábì yẹn náà òun la fi jòkó. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó bá wa kí Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àmín. Ọlọ́run tó ti ṣe wá lọ́mọlẹ́yìn Ànábì, Ọlọ́run kó má tún padà sọ wá dọmọlẹ́yìn nǹkan míì mọ́. Àmín. Gbogbo àwọn sahabatul kiram ìkẹ́ Ọlọ́run ìgẹ́ Ọlọ́run kó máa bá gbogbo wọn. Àmín.
gbogbo àwọn àlùfáà wa àwọn olóore wa àwọn tó ṣe dáadáa fún wa nínú wọn ni bàbá wa almarhum inshallah Sheikh Adam Abdullahi al-Ilori taghammadahu Allahu bi rahmatihi amin. Ọlọ́run kó má bà ilé bàbá náà jẹ́. Àmín. Ọlọ́run kó dẹ̀ má da ilé náà rú. Àmín ya Allah. Gbogbo àwọn nǹkan tí wọ́n fi kalẹ̀ Ọlọ́run kó má nawọ́ bàjẹ́ tó ẹni kankan wọn. Àmín. Bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa àgbà bàbá wa mudirul markaz. Adamallahu hayatahu. Habibullahi Adam Abdullahi al-Ilori. Hafizahullahu wa ra'ah. Àmín. Ọlọ́run kó bá ní ṣàlékún àlàáfíà wọn. Àmín. La ilaha illallah. Àmín. Ala Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ala sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àwọn bàbá wa àgbà bàbá wa Bandoma. Adamallahu hayatahu. Àmín. Sọ ṣe wípé ìkàlẹ̀ yìí ìkàlẹ̀ wọn ni ààyè wọn ni. Ọlọ́run kó má ṣe bá wa ṣàlékún àlàáfíà wọn. Àmín. Ọlọ́run kó má dàgbàrú mọ́ wọn lọ́wọ́. Àmín. La ilaha illallah. Àmín. Amrun mukbilun mudbirun ma'an. Àlámọ̀rí náà ó dojú kọ ni ó sì dá ẹ̀yìn kọ ni. Mi ò wá mọ bó ni kí n ti mú un. Àmọ́ èyí tó dá mi lójú tí mo mọ̀ kí gbogbo àwọn àlùfáà wa ń kalẹ̀ àwọn bàbá wa ò ní bínú sí náà ni pé kí n gbé látọ̀dọ̀ bàbá wa àgbà. Ọwọ́ bọ̀ nǹkan tí mo fẹ́ ṣe pápápá ni. Yóò wu àwọn àlùfáà wa Sheikh Adam ebe ká nara. Àmín. Àmọ́ àyè àti nara náà mi rò wípé yóò wà dáadáa torí pé rọ́ìdì tí ń mú àwọn wọ́n ti múṣẹ́ wá bá mi. Ẹ gbà á bọ́lọ̀ ń bá ti ní kí bí kalẹ̀ àwọn àgbàlagbà bó ti gbọ́dọ̀ máa rí náà nù ni. So mi ò mọ nǹkan tí mi ò bá sọ ń pa bàbá wa àbí bí mi ò bá ti ṣàdúà fún wọn. Torí pé gbogbo nǹkan tí mi ò bá ní kí n fi ṣàdúà gbogbo ẹ̀ náà lọ́lọ́wọ́n bá ti ṣe. Allah. Allahu Akbar. Wọn lárúbáwá kan níjọ́ kan ó lọ sínú igbó ràkúnmí ẹ̀ wá sọnù ilẹ̀ wá ṣú ó ń wá ràkúnmí náà káàkiri títí tílẹ̀ fi ṣú kò mọ nǹkan tó ń fẹ́ ṣe nígbà tílẹ̀ wá ṣú Ọlọ́run kàn ní kí òṣùpá yọ ni nígbà tó òṣùpá yọ inú lárúbáwá yẹn wá dùn gan-an kò mọ nǹkan tó fẹ́ sọ ó wá kọjú sókè ń sọ fún òṣùpá náà wípé madha aqulu wa qawli fika dhu hasari. ماذا أقول وقولي فيك ذو حصر وقد كفيتني التفصيل والجمل وقد كفيتني التفصيل والجمل إن قلت لا زلت مرفوعا فأنت كذا إن قلت لا زلت مرفوعا فأنت كذا أو قلت زانك ربي فهو قد فعل أو قلت زانك ربي فهو قد فعل أو قلت زانك ربي فهو قد فعل ماذا أقول ó ní nísìnyí kí n máa sọ fún òṣùpá tí mò ń wò lókè yìí. وقولي فيك ذو حصن ọ̀rọ̀ ti wà limited. وقد كفيتني التفصيل والجمل. ó jẹ́ lè mọ nǹkan tí mo lè sọ mọ́ kò sí mo ti fẹ́ ṣàlàyé kò sí òsirú jumla náà tí mo lè lò mọ́ nísìnyí báyìí. إن قلت لا زلت مرفوعا فأنت كذا. ó ní tí n bá kọjú sí ọ tí n bá sọ fún ọ kí la zilta marfuwan pé ò ní yẹ ò ní gbò òkè náà ló máa wà fa anta kadha òkè náà nìràwọ̀ wà tẹ́lẹ̀ lòṣùpá wà. أو قلت زانك ربي فهو قد فعل. ó ní àbí tí n bá ní pé kọ́lọ́wọ́n ọba mi ó bá mi beautify rẹ kó fún ọ ní ọ̀ṣọ́ Ọlọ́run ọba ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà. Allah. ó wá ṣe déédéé irú bóni náà ti rí. Alhamdulillah. ó rí i pé nínú àwọn àlùfáà wa tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pọ̀ ọmọ mẹ́ta ni bàbá wa bí. Alhamdulillah pé mi náà jẹ́ kan nù wọn. Alhamdulillah. inú ọmọ àfi ìwà bí
níjọ́ ní ìta àpàdé gbẹ̀yìn lọ́dọ̀ àwọn nìkọ́ọ̀bà ní Surulere wọ́n ní kí n sọ nípa shakhsiyya Sheikh Adam mo wá ṣe wá sí tán bàbá wa sọ fún mi wípé wọ́n wá sọ lójú gbogbo àwọn èèyàn pé orú àfáà yìí tí bá ti ń lò lòkulò nísìn tí bá ti ń fọtí lóògùn àbí tí bá ti ń ṣe nǹkan tí ò dáa ni ìmọ́lẹ̀ yìí ò ní sí lára rẹ̀. Allahu Akbar. Alhamdulillah ìkìlọ̀ ní níjọ́ náà àti ṣe síwájú ìjọ́ náà o àmọ́ láti gbà náà àdédìí ẹ̀. takiriru ni hayakumullah. Ọlọ́run kò mọ̀ ṣe àjẹká rí bàbá wa pẹ́. Amina ya Allah. èyí tá a máa tọrọ fún yín gbogbo ìgbà náà ní àlàáfíà àti ṣọ́ Ọlọ́run torí pé èyí máa ṣe mí gbogbo ìgbà lórí social media lónìí ẹ ti bá bàbá lọ́yọ̀ọ́ ọ̀la ẹ ti bá wọn nìbàdàn ọ̀túnla ẹ ti bá wọn nílọrin ẹ máa wá rí wọn káàkiri bẹ́ẹ̀ náà lẹ́tì máa wá rí wọn káàkiri wọ́n tún kó Nàìjíríà náà lórí dáwà yìí náà ni. èyí táwọn ìfọlọ́ náà ni pé kọ́lọ́n kó máa pa ọ̀nà mọ́ fún yín. Amina. ahlan wa sahlan. Amina. Ọlọ́run kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín. Amina. Ọlọ́run kó wọlé orúkọ rẹ̀ tí jẹ́ Al-Hafiz. Ọlọ́run lọ bá aṣọ Ọlọ́run kó wọlé orúkọ Ọlọ́run tó ń jẹ́ Hafiz Alfa wa As-Saadi ó ní Al-Hafiz alladhi hafiza ma khalaqa wa ahata ilmuhu bima awjada Allah. wa hafiza awliya'ahu min wuqu'ihim fi adh-dhunubi wal alakat Allah. wa latafa bihim fi al-harakati was-sakanat. Allah. Ó ní Ọlọ́run ní jẹ́ olùṣọ́ ní máa ṣọ́ nǹkan tó dá ó fi mímọ́ rẹ̀ ó fi rọ kiri ká gbogbo nǹkan ọba náà ní máa wá ṣọ́ àwọn wòlíì rẹ̀ kò ní jẹ́ wọ́n jábọ́ sínú ẹ̀ṣẹ̀ kò ní jẹ́ wọ́n parun ní púpọ̀ gbà àwọn èèyàn máa lérò wípé majmu'atul ma'lumat bẹ́ẹ̀ yẹn ti mọ kéwú tó torí pé nǹkan tó ń jẹ́ kéwú màlúmọ̀ ni information ló ń jẹ́ kéwú àwọn èèyàn máa wá lérò pé bẹ́ẹ̀ yẹn bá ti mọ kéwú tó náà lọ́lọ́wọ́n bá ti máa ṣọ́ àbí ní rárá o tọ́lọ̀ ń bá ṣọ́ yẹn lára tí ò bá ṣọ́ àkídà rẹ̀ kò sáburú tó tó láyé. Allahu Akbar. tọ́lọ̀ ń bá dasáàrú mọ́ yẹn lọ́wọ́ kò sírin aburú tó tó. àfa kan ọmọ Saudi ni ó dẹ̀ kéwú ní Masar a máa pè é ní Abdullahi al-Qasimi. àbá Abdullahi al-Qasimi yóò bẹ̀rẹ̀ dáadáa àmọ́ lọ́wọ́ òjì ogun lẹ̀ dáadáa. níjọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ayé rẹ̀ ọkọ̀ tíra kan ó pe tíra náà ní as-sira' bayna al-Islam wal-wathaniyya. The conflict between Islam and paganism. Níjọ́ tó kọ tírà náà gbogbo ayé ní sọ dáadáa ń pa rẹ̀. Hatta táwọn kan fi sọ ń pa rẹ̀ wípé dafa'a bi hadhal kitab mahra al-janna. Wọ́n ní tírà tó kọ ni wọ́n ló fi gbé àlìjẹ́nà ń yàwó fi sanwó orí àlìjẹ́nà. Wọ́n yìí títí wọ́n ṣe sànáwó fún ní gbogbo alamul islami tó tún fi dé àwọn manabiru haram ní haram Mecca haram Medina ni wọ́n ti ń ṣe sànáwó fún. Àbáǹgbà tọ́lọ̀ wọn bá fẹ́ dé sí i tọ́lọ̀ wọn bá fẹ́ ba tiẹ̀ jẹ́ ó kàn bẹ̀rẹ̀ sí ní criticize gbogbo nǹkan tó ti dáa tó ti ṣe ni. Ó bẹ̀rẹ̀ sí ní support àwọn atheist àwọn mulhiduna ó bẹ̀rẹ̀ sí argue against ẹ̀sìn ó bẹ̀rẹ̀ sí criticize wujudu Ọlọ́run bíbẹ Ọlọ́run ló fi padà kọ tírà kan tó pe tírà náà ní hadhi iyal aglal ó ní these are the shackles these are the cuffs. Ó ní inna dina Allahi asarun wa aglalun wa quyud. Wal-iyadhu billahi min dhalik. Amina. So tọ́lọ̀ wọn ò bá ṣọ́ ẹrú àbí tó bá ṣọ́ tí ò bá ṣọ́ àkídà rẹ̀ aburú ńlá ló ṣe fún. Ibi tẹ́ ẹ ti lọ́nà. Ibi tá a ti lọ nìyẹn. Hayakumullah. Pé Ọlọ́run kó má ṣe máa bá wa ṣọ́ bàbá wa. Amina. Láàfin máa da níwákà fún bàbá wa pé bàbá wa àlùfáà ńlá. Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa. Ọlọ́run bá wa ṣọ́ ẹ̀sìn wọn Ọlọ́run bá wa ṣọ́ ìwà wọn kò sì bá wa ṣọ́ ìmọ̀ wọn. Bàbá wa ló fà ńlá Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa. Ọlọ́run bá wa ṣọ́ ẹ̀sìn wọn Ọlọ́run bá wa ṣọ́ ìwà wọn kò sì bá wa ṣọ́ ìmọ̀ wọn. Bàbá wa ló fà ńlá Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa. Ọlọ́run bá wa ṣọ́ ẹ̀sìn wọn Ọlọ́run bá wa ṣọ́ ìwà wọn kò sì bá wa ṣọ́ ìmọ̀ wọn. Bàbá wa ló fà ńlá Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa. Ọlọ́run bá wa ṣọ́ ẹ̀sìn wọn Ọlọ́run bá wa ṣọ́ ìwà wọn kò sì bá wa ṣọ́ ìwà wọn. Muntaha al-hifdhi inda Allah.
وغاية الرعاية لدي وأقصى الطمأنينة ستكون وأنتم يا والدنا العزيز بمعية الله. الله آمين آمين. ثم بابا بسم الله الإلاف. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. bàbá wa àlùfáà ńlá Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa Ọlọ́run bá wa ṣọ́ ẹ̀sìn wọn Ọlọ́run bá wa ṣọ́ ìwà wọn kò sí bá wa ṣọ́ ìmọ̀ wọn bàbá wa àlùfáà ńlá Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa Ọlọ́run bá wa ṣọ́ ẹ̀sìn wọn Ọlọ́run bá wa ṣọ́ ìwà wọn kò sí bá wa ṣọ́ ìwà wọn bàbá wa àlùfáà ńlá Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa Ọlọ́run bá wa ṣọ́ ẹ̀sìn wọn Ọlọ́run bá wa ṣọ́ ìwà wọn kò sí bá wa ṣọ́ ìmọ̀ wọn bàbá wa àlùfáà ńlá Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa Ọlọ́run bá wa ṣọ́ ẹ̀sìn wọn Ọlọ́run bá wa ṣọ́ ìwà wọn kò sí bá wa ṣọ́ ìmọ̀ wọn. torí ẹni mi kì í fẹ́ fi dá wákà kì í ṣe pé mi ò mọ̀ dá o mo mọ̀ dá àwọn mi kì í sábà fẹ́ dá Ọlọ́run kó jẹ́ kárí yín pẹ́ náà mo kíkàlẹ̀ gbogbo àwọn àlùfáà wa àwọn bàbá wa ẹ gbà mí lónìí bí n bá ti mọ̀ ẹ gbà mí àwọn mi ò gbọ́dọ̀ má kí yín ní gbólóhùn ayọ̀ kan salamun alaykum sharrafallahu qadrakum. salamun alaykum sharrafallahu qadrakum. wadamati alaykum ni'matun wa sururuha. wadamati alaykum ni'matun wa sururuha. mi ò mọ orúkọ àmọ́ èèyàn kì í dákọ̀ àgbàlagbà tẹ́lẹ̀ náà. bẹ́ẹ̀ni níbẹ̀nu àpọ́nlé. bàbá gẹ́gẹ́ bí àpọ́nlé káwọn bàbá wa mo káwọn bàbá wa lápá àlàáfíà mi Ọlọ́run kó jẹ́ kárí yín pẹ́. Amina. mo káwọn bàbá wa gbà. Sheikh Abdul Sambo. bàbá wa Sambo Adamallahu hayata. Ọlọ́run kó jẹ́ kárí yín pẹ́ o. Àmín. mo káwọn bàbá wa Ayakumullah. lẹ́gbẹ̀ẹ́ wọn. Adamallahu hayata. bàbá wa Sheikh Abdulmumin Adamallahu hayata. Ọlọ́run kó jẹ́ kárí bàbá wa pẹ́. Amina. mo káwọn àlùfáà wa Sheikh Abdulkadir alábẹ́rẹ́ àwọn àlùfáà wa láti inú ọgbà Ọlọ́run ò ní jó bàjẹ́ láíláí mo káwọn àlùfáà wa ní ẹgbẹ́ wọn. salamun alaykum sharrafallahu qadrakum wadamati alaykum ni'matun wa sururuha. wadamati alaykum ni'matun wa sururuha. wọ́n wá kí àwọn bàbá wa Fadilatu Sheikh Al-Ustaz Hashimi Adamallahu Ọlọ́run kó jẹ́ kárí yín hayata. pẹ́ o. Àmín. la ilaha illallah. Àmín. Ọlọ́run máa pa àlọ́ àtàbọ̀ mọ́ fún Àmín. yín. Ọlọ́run ò ní da ọ̀nà rúmọ yín lọ́wọ́. Àmín. wọ́n káwọn bàbá wa ìmáàmù lórílẹ̀ Orílẹ̀ mọ́. àkìbá da kó kílù náà di orílẹ̀ mọ̀ torí kí bàbá wa Sheikh Adam Alfa ńlá ti gúnlẹ̀ sí àyín. Ó ti dé báwọn náà. kọ́lọ̀ ń jí orí bẹ́ẹ̀ Àmín. ẹ ti wọ́ Sheikh ìlú yìí ó máa jẹ́ orílẹ̀ mọ̀. Orílẹ̀ mọ́. Ọlọ́run sọ ọ́ dà bẹ́ẹ̀. Àmín. la ilaha illallah. Àmín. Ọlọ́run sọ ọ́ di àyè ńlá. Àmín. yóò sọ ọ́ di ìlú Islam. Àmín. Ọlọ́run paná adébọ̀rẹ́ ń bẹ̀. Àmín. la ilaha illallah. Àmín. ọlá Muhammadu Rasulullah. Sallallahu wọ́n káwọn alayhi wa bàbá wa sallam. lẹ́gbẹ̀ẹ́ wọn. bàbá wa Faruq Ali. salamun alaykum sharrafallahu qadrakum. Ọlọ́run kó jẹ́ ká rí bàbá mọ́ kí àwọn bàbá wa àgbà tó ń wọlé bàbá wa Al-Khalifa Ọlọ́run ṣẹ̀yẹ látàbẹ́ òkúta Ọlọ́run mọ́ṣẹ́ jẹ́ ká rí bàbá wa pẹ́. wadamati alaykum ni'matun wa sururuha. wadamati alaykum ni'matun wa sururuha. mo káwọn àlùfáà wa lẹ́gbẹ̀ẹ́ wọn. Adamallahu ẹ má hayatakum. bínú àkókò ló jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀. mo dá kínà padà sọ́dọ̀ àwọn ìyá wa nínú ilé. àdúrà náà ni ọ̀rọ̀ yín gbà. àdúrà lọ̀rọ̀ yín gbà. Ọlọ́run kó má pa yín dàsá ìdá. Àmín. ẹ ti bẹ̀rẹ̀ sí jẹun ọmọ Ọlọ́run má ṣe àjẹkẹ́ jẹ́ pẹ́. Àmín. la ilaha illallah. Àmín. wala Muhammad Rasulullah. Sallallahu wala alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Àmín. lẹ́yìn náà mo wá kí àwọn àlùfáà wa àgbà. Sheikh Al-Fadil السيد المحترم السيد المتواضع الذي أعطاه الله الحكمة وفصل الخطاب إن شاء الله. bàbá الشيخ آدم الفا ńlá Adamallahu hayata. Ọlọ́run kó jẹ́ kárí yín pẹ́ o. Àmín.
ọ̀nà pọ̀ tí ẹ lè yà àmẹ́ ní ọ̀nà dáwà òun ló wù yín láti rìn gẹ́gẹ́ bí wípé ọ̀nà àwọn ẹni Ọlọ́run nìyẹn ọ̀nà àwọn àlùfáà nìyẹn tariqu dáwà tariqu al-anbiya wal mursalin Masha Allah. tariqu al-ulama al-amilin wa du'atu sadiqin so kì í ṣe ọ̀nà tó rọrùn laysa tariqan hayyinan layyinan wala mafrushan biz-zuhur wal-wurud wal-rayahin كلا وألف كلا إنه طريق وار شاق طويل جدا الله أكبر محضب بالدماء مليء بالعقبات محفوف بالابتلاء أدام الله حياته. Ọlọ́run tó ní kí àìmọ̀ yóò kan àwọn tàná tọ́lọ́run ní kí wọ́n padà ẹ̀yin náà ò ní padà. Àmín. Àmín. Tọ́lọ́run bá fẹ́ daṣẹ́ ẹrú nù yóò kàn àwọn ọmọ àwíkọ́ọ̀tù kan bẹ tọ́lọ́run ọba máa lò. Ẹ pé tọ́lọ́run ò bá fẹ́ téèyàn yóò kàn dẹ́ sí nínú wọn láyé wà. Àfáà tó jẹ́ dáhìá Ọlọ́run ọba ó kàn ti ayé sí ni. Yóò bá hèmù àti márì ayé. So ayé wa sọra rẹ̀ di ọkọ mọ́ lọ́wọ́ torí pé àṣẹ tọ́lọ́run payé nìyẹn nínú hadisul qudsi wọ́n ní Ọlọ́run sọ fún ayé pé ya dunya man khadamani fakhdimihi wa man khadamaki fastakhdimihi. La ilaha illallah. Ìwọ ayé ẹni tó bá ṣe pé mi Ọlọ́run ló bá fẹ́ máa sìn ní bá ń ṣe bọ̀ yìí sìn mo fẹ́ kó o dìbọ̀ yìí fún gẹ́gẹ́ báyìí ti dìbọ̀ yìí fún bàbá Mawlana Sheikh Adam tí gbogbo àwọn Abíọ́lá tí gbogbo kálukú wọ́n fi gbogbo nǹkan tí wọ́n ní tọ́lọ́run bá bùn wọ́n tí wọ́n fi ń tẹ̀lé bàbá nítorí pé bàbá ò sin ayé ni amẹ́ni yòówù tó bá ti sọ pé ìwọ ayé lòun bá ti fẹ́ máa sìn tó lòun ò ní sin lọ́wọ́n ọba máa wọ ayé mo fẹ́ kó o sọ dẹrú La ilaha illallah. nínú nǹkan tọ́lọ́run ọba máa fi daṣẹ́ rúnù ni Ọlọ́run bò níyàn tì yín Àmín ya Allah. gẹ́gẹ́ bó ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn torí pé Ọlọ́run ọba ti ń ṣe dáadáa nígbà tẹ́yìn náà rìn báwọn tàná ti rìn Ọlọ́run ní padà lẹ́yìn yín láéláé. Àmín. èyí tí ó kárí inú okun assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. pípè tí ustaz wa tí Sheikh wa dá mú pè mí tashrifu ni torí pé gbogbo nǹkan tó lọ ń kó ti bàbá wa Alfa ńlá èwo ni ṣé wo ni ni ò tó wo ni ni àbí wòyàn ni ò tó wòyàn ṣé Sheikh wa Kamaluddin Dr. Kamaluddin Agnanas Allahu hayata. lèyàn ó pè lèyàn ó sọ pé òun ò rí yẹn pè ní àbí bàbá wa Nahawi àbí gbogbo àwọn àlùfáà wa náà ní kọ̀ọ̀kan àmẹ́fẹ́ ọ̀nà wa ni so Ọlọ́run kó má ṣe bá wa ọ̀nà yín gbogbo ẹ̀yin àlùfáà mi ò yájú torí ànábì Muhammad assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run kó bá a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìdára Al-Nur Àmín. fún mọ̀ òdù wọn tí wọ́n mú yìí torí pé gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan àwọn Lárúbáwá wọn máa pé likulli halatin naw'un minal maqali yunasibuha wa likulli mawqifin tabi'atu wọ́n bá sì wọ́ kó sọ wípé likulli halatin labusuha imma na'imuha wa imma busuha gbogbo àìkọ̀ọ̀kan ní máa nírúfẹ́ ọ̀rọ̀ tí máa bá bẹ̀ mu ìkàlẹ̀ ànábì láwà Sallallahu alayhi wa sallam. orúkọ ànábì la fi pe àwọn èèyàn sọ nínú àbòsí táwọn afáàlẹ Yorùbá máa wá ṣe fún ànábì náà ni pé ó kọ ànábì la fi pè wọ́n àmọ́ tá a bá débẹ̀ nǹkan míì la máa sọ tá a bá débẹ̀ bí ká máa yin àwọn àlùfáà wa ká máa kì wọ́n ẹnìkan ò ní kó má kí àwọn àlùfáà rẹ̀ ní kó má yin bàbá wa Mawlana Sheikh Ibrahim ní kó má yin Sheikh Ahmad Tijani ní kó má yin Sheikh Abdul Qadir qaddasallahu sirra ní kó má yin Sheikh Adam àmọ́ inna likulli maqamin maqala gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní máa ní ààyè rẹ̀ sọ ló jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ àwọn sultan masula nípa ètò yìí Ọlọ́run kó má ṣe bá wa san wọ́n lẹ́san olóore. Àmín. mawdu wa òun náà ni insight from the life of Prophet Muhammad sallallahu alayhi wa sallam for Nigeria economic recovery. Ayakumullah. Yani pé ru'a àbí durus àbí mustakhlasat lessons tá a lè rí mú nínú ìtàn ìgbésí ayé ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. tó yẹ pé tá a bá put here into practice yóò help wa láti recover economy Nigeria. Àkọ́kọ́ bí tá a ti kọ́kọ́ gbé tí màá sáré ṣe ní kankan òun ni wípé ìtàn ànábì wa Muhammad pọ̀ Sallallahu alayhi wa sallam. ó pọ̀ sọ pípọ̀ tà ànábì yẹn ló fà á tó fi jẹ́ pé èèyàn ò lè cover ìtàn ní sitting ẹyọkan ní ìjòkó ẹyọkan
àmọ́ níbi ìmọ̀ ká lákàtúnkà ìmọ̀ pàtàn rẹ̀ ní gbogbo ìgbà torí pé bí ìmọ̀ pàtàn rẹ̀ ní ibẹ̀ lórí ayé àti tọ̀run wá wà. Alfa kan ọmọ Masar ni wọ́n á máa porúkọ rẹ̀ ní Abu Sadat Muhammad ibn Muhammad Abu Shahaba. Ọkọ̀ tí a kan ó pe tírà náà ní Asiratu Nabawiyya fi Daw'il Kitabi wa Sunnah. Nínú tírà náà ló ti wá sọ wípé àwa mùsùlùmí àkànmọ́ ni pé kò sí nǹkan tó yẹ ká máa stọ́dì tó ju tànábì lọ. alayhi wa sallam. ó ní inna khayra ma yatadarasu al-muslimun wala siyama an-nashi'una wal-muta'allimun wa yuna bi al-bahithuna wal-katibun dirasatu sirati al-muhammadiyya. sallallahu alayhi wa sallam. idh hiya khayru mu'allimin wa mu'adhibin wa muthakkifin wa mu'addibin. وأصل مدرسة تخرج في الرعيل الأول من المسلمين والمسلمات الله. الذين قلما تجود الدنيا بأمثالهم الله. ففيها ما ينشد المسلم وطالب الكمال من دين ودنيا وإيمان واعتقاد وعلم وعمل وآداب وأخلاق وسياسة وكياسة وإمامة وقيادة وعدل ورحمة وبطولة وكفاء وجهاد واستشهاد. الله. ó ní nǹkan tó dáa jù fáwọn mùsùlùmí tó yẹ ká máa stọ́dì bẹ́ẹ̀ yẹn bá jẹ́ bàbá tó bímọ tó yẹ kó máa kọ́ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá jẹ́ àlùfáà tó lọ́mọ kéwú tó ní jàmá tó yẹ kó máa kọ́ àwọn jàmá rẹ̀ Ọlọ́hun ní tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. torí pé tànábì yẹn òun ni best teacher òun ni ó refine ẹ̀mí wa yóò ṣe tahdhib fẹ́mi wa. nínú tànábì yẹn ibẹ̀ ní gbogbo nǹkan tí mùsùlùmí ń wá àti gbogbo ẹni tó bá ń wá perfection káàkiri nínú tànábì yẹn ni ó ti bá. sallallahu alayhi wa sallam. torí pé tànábì yẹn òun ni ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tó produce àwọn first generation nínú àwọn mùsùlùmí atọ́kùnrin wọn àtobìnrin wọn nínú tànábì ni. so sira nabawiyya yẹn òun ni anamudhajul amaliyu tatbiqi òun ni practical applied module tọ́lọ̀ wọn bá gbé kalẹ̀ fáwọn èèyàn pé ká máa lò pé ká máa tẹ̀lé. ìyá ló fi jẹ́ pé kullu man yabhaz an mathalin a'la fi nahiyatin min an-nawahi sayajidu dhalika namudhajan mathilan fi hayati nabiyyi sallallahu alayhi wa sallam wa siratihi ala a'zami ma takunu al-qudwa. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá jẹ́ jagunjagun tó bá jẹ́ sójà tó bá fẹ́ mọ̀ báwo ni wọ́n ti jagun tí wọ́n ń wìn ní ogun tó bá study tànábì wa Muhammad yóò rí kọ́nú ẹ̀. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ leader tó fẹ́ mọ̀ nípa leadership tó bá study tànábì wa Muhammad yóò rí kọ́ mbẹ́. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá jẹ́ bàbá tó fẹ́ mọ̀ báwo ni wọ́n ti tọ́mọ tó bá study tànábì wa Muhammad yóò bá nínú ẹ̀. sallallahu alayhi wa sallam. lórí wípé ànábì yẹn òun ni the greatest example there is. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. so níbi tá a ti wá mú ni pé ó yẹ ká lè rí hálà kan àbí àpèjúwe kan ní nǹkan tá a lè consider economic crisis lójú ayé ànábì sallallahu alayhi wa sallam. báyà náà dùn mẹ́kíní o àbí náà dùn mẹ́dání ní nǹkan tá a lè sọ wípé ètò ọrọ̀ ajé ó mẹ́hẹ lójú ayé ànábì àbá rí nǹkan tá a lè pè ní arukudu liqtisadi economic stagnation. àwa rí i pé àti Mẹ́kà àti Mẹ́dínà tí ànábì lò ààyè méjèèjì náà láti rí. sallallahu alayhi wa sallam. على سبيل المثال حصار الشيب tó ṣẹlẹ̀ ní Maka sí ànábì tó yẹ pé wọ́n bá ní ìṣe ànábì àtàwọn Banu Hashim Banul Muttalib wọ́n bá ní ìṣe gbogbo wọn sínú valley tí wọ́n ń pè ní Shibu Abi Talib àbí Shibu Bani Hashim. lẹ́yìn ìgbà tọ́lọ́ ń pa ànábì láṣẹ wípé wà ànábì bẹ̀rẹ̀ sí í ṣe dáwà jaharan. sallallahu alayhi wa sallam. owó kálukú wa la mọ̀ wípé marhala méjì ni dáwà ìsìlámù ní. marhala ìgbà tánàbí ń ṣe dáwà tó ń ṣe é ní kọ̀kọ̀ tó ń practice islam rẹ̀ in a clandestine manner tó ń yọ ṣe. so àkókò ní làwọn ìyá wa Khadija àtọmọ ọ̀dọ̀ rẹ̀ Zaidu ibn Haritha àtàwọn míì tó gba islam wọ́n gba islam. Ọlọ́run wá wò pé islam kì í ṣẹ̀sìn bòńkẹ́lẹ́ islam gbọ́dọ̀ ẹ̀sìn gbogbo ayé ni nípa bẹ́ẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ní pèpè ní gbangba wàá ń fi àṣírataka al-aqrabin. hayyakumullah. àmọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ náà. sọ̀tánà bí fún wa gun Jabalu Safa. hayyakumullah. tánà bí bẹ̀rẹ̀ sí pé wọ́n pé ya bani Fihr ya bani Adiy ya ma'shara Quraysh ara'aytum law akhbartukum anna khaylan biwadi
يعني بصفي هذا الوادي تريد أن تغير عليكم أكنتم مصدقي أو أكنتم تصدقوني صلى الله عليه وسلم. Tànàbí sọ pé ẹ̀yin Bani Fihir, ẹ̀yin Bani Adi, ẹ̀yin Kureshi, ṣé tí ń bá wí fún yín pé àwọn ọmọ ogun kan ń bẹ níbi ẹ̀bá òkè yìí tí wọ́n fẹ́ attack yín, ǹjẹ́ gbà mí gbọ́? Tí wọ́n ní mana àgbà ó gbọ́ torí pé ma jarrabna alayka kadhban àbí ma jarrabna alayka illa sidqan bá nǹkan mi lẹ́nu rẹ̀ rí àfòdodo. Sallallahu alayhi wa sallam. So Tànàbí sọ fún wọn pé fa inni nadhirun lakum min bayni yaday adhabin shadid. Allah. Tí Abu Talib dìde tó sọ fún Ànábì wípé ó mọ́kò tó fẹ́ fi jù pé hal hadha jama'atana ya Muhammad tabban laka ya Muhammad. Ọlọ́run fi wá sọ àyàkálẹ̀ fún òun náà pé tabbat yada abi lahabin wa tabba. So Islam bẹ̀rẹ̀ Ọlọ́run ní kí Ànábì ó máa pèpè ní gbangba. Ànábì wá bẹ̀rẹ̀ sí pèpè ní gbangba inú bí àwọn kèfèrí. Àwọn kèfèrí wá wò pé bí kinní yìí ti ń rí popularity tó mọ kinní yìí tó ti bẹ̀rẹ̀ sí gé nìyí àfi ká wá nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ rẹ̀. Wọ́n bá ní ẹ jẹ́ a kóra jọ. Àwọn kèfèrí bá kóra wọn jọ, àwọn Kùrẹ́ṣì wọ́n bá gba ọ̀dọ̀ ẹnìkan tó jágbà nínú ìlú lọ tí wọ́n ń porúkọ rẹ̀ ní Al-Walid ibn al-Mughira. Nígbà wọn dọ́dọ̀ Walid ọmọ Mughira wọ́n ní yẹ́sà ohun tá a torí ẹ̀ wá ní ọmọ yìí furukọ́kọ́ rẹ̀ yóò ti ń pọ̀ jù. Àwọn èèyàn dẹ̀ ti fẹ́ máa nífẹ̀ẹ́ ẹ̀sìn rẹ̀, wọ́n ti fẹ́ máa gbọ́ nǹkan tí ń wí. Àwa wò wípé mọ́símọ̀ hajj àkókò hajj ti ń tó bà wá tó yẹ pé àwọn ùjáàjì wọn máa wọ Mẹ́kà látònírúurú nílẹ̀ Lárúbáwá so that tó fi jẹ́ pé dáwà rẹ̀ yẹn kò ní ní tàfíìr fi nufusihim. A gbọ́dọ̀ ní orúkọ kan tá a máa pè é tó yẹ pé táwọn èèyàn bá ti ń dá kan máa wí fún wọn ní pé ọmọ kan bẹ nínú ìlú wa yìí o bó ti rí ní irú ọmọ tó jẹ́ ni. Wọ́n ní òun ló jẹ́ ká wá bá yín Walid ọmọ Mughira pé ẹ fún wa lórúkọ tá a máa pè é. Walid ní rárá èmi kọ́ ni màá fún yín lórúkọ, ẹ̀yin náà ní kẹ́ ẹ wá orúkọ tó bá wù yín fúnra yín. Amẹ́nu báyìí tó wọn kàn ọ́ jí yín náà ni wípé ẹ gbìyànjú to agree on a unanimous resolution. Ẹ jẹ́ kẹ́ni gbogbo yín ó kò lórí orúkọ tẹ́ ẹ bá fẹ́ pè. Àwọn kan bá ní nakulu kain, wọ́n ní ẹ jẹ́ a máa pè é ní adifala ká máa pè é ní alágbègbà. Walid ní la wallahi ma huwa bi kaini laqad ra'ayna al-kuhan wa arafnahum fama huwa bi zamzamatil kain wala saj'ihi. Allahu akbar. Ó ní kò dàbí alágbègbà nípa bẹ́ẹ̀ èèyàn ò lè lọ. Àwọn kan tún ní tí ò bá lè lọ nakulu sahir, ẹ jẹ́ a máa pè é lólógùn. Ẹ jẹ́ a sọ wípé oṣó ni àbí ẹ jẹ́ a sọ wípé magician ni, ẹ jẹ́ a pè é lópìdán. Walid tún ní la wallahi ma huwa bi sahiri wala bi nafafihim wala unqadihim. Ó ní àmọ́ báwo làwọn ológun ti máa ṣe àmọ́ àwọn ní kátàlí wọ́n máa di nǹkan tí wọ́n bá di tí wọ́n wí nǹkan tí wọ́n bá fẹ́ wí sí, kò rí bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n ní nakulu shair, ẹ jẹ́ a pè Ànábì ní akọrin. Sallallahu alayhi wa sallam. Walid tún ní la wallahi ma huwa bi shairin laqad arafna ash-shayra kullahu rajazahu wa azaja wa qaridahu wa makbudahu wa mabsuta. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Walid ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ yìí, all his words were outside the lexicon of poetry. Kì í ṣakọrin, a mọ orin tó bá Walid dẹ̀ mọ orin, ó mọ orin èèyàn títí ó tún mọ orin àlìjẹ̀nú. Wọ́n ní kí ni ká wá pé tó bá rí bẹ́ẹ̀. Walid wá wò torí wọ́n wò wípé a ní ká pè lélẹ́yìí, ó ní ká má pè bẹ́ẹ̀, a ní ká pè ní tọ̀hún, ó ní ká má pè bẹ́ẹ̀. Tó bá rí bẹ́ẹ̀ àrínà ra'yaka alladhi la ghadada fihi, jẹ́ a rí opinion tiẹ̀ fún wa ló kọ eléyìí tí ò ní fọ́ọ̀tì. Walid dorí kodò báyìí ó ní ẹ̀kan ń wò mí bẹ́ẹ̀ ni wallahi inna li qawlihi la halawa wa inna alayhi la talawa. Allah. Wa inna alahu la muthmirun wa inna asfalahu la mugdikun. Allah. Wa innahu yalu wa la yula alayhi. La ilaha illallah. Wa ma antum biqailina min hadha shay'an illa urifa annahu batilu. La ilaha illallah. La ilaha illallah. Ó ní wa inna aqraba al-qawl la an taqulu sahir li'annahu ja'a biqawlin huwa sihr يفرق بين المرء وأبيه وبين المرء وأخيه وبين المرء وزوجته وبين المرء وعشيرته. Ó ní
sweetness ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ abẹ́yìn náà listen ká ẹ gbọ́ alukur'an. ìmọ̀ ń dùn tó bá ń kà. ìmọ̀ ẹ dùn létí. tọ́wọ́ rí. ó ní tọ́lá wa ń bẹ́ńbẹ́ ó ń bẹ́nu bàlágà rẹ̀ fi balagatihi wa sumuwi ma'ani ẹ kíyèsí gbogbo nǹkan tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ pè é yẹn tẹ́ ẹ bá pè é bẹ́ẹ̀ gbogbo ayé ni ó ti mọ̀ kó purọ́ ní ẹ̀ ń purọ́ ọmọ tọ́rẹ́ ẹ̀ fẹ́ràn rẹ̀ ni. La ilaha illallah, la ilaha illallah. wàlídùú wa ni èyí tó ń rò yìí kó súnmọ́ jù ni pé kẹ́ ẹ sọ wípé òpìdán ni kẹ́ ẹ sọ pé olóògùn ni ògùn ní lò. torí pé. òun ni wàlídùú ní àyà ni alukur'an ń bá wínú suratul mudaththir tó lọ́ọ́ bá ti ń pé zaruni ṣáàdì ṣàwùsù a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim zaruni wa man khalaqtu wahidan. وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن يزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر. torí àkókò mi ń fẹ́ túbẹ̀ ẹ mọ́. Ayakumullah. Amina. Ayakumullah. Amina. Ayakumullah ya Maulana. Wàlídù ọmọ Mugira nù ni òun lọ padà ní kí wọ́n máa pe ànábì ní Sahir. Ayakumullah. ní wọ́n bá bọ́ ta nígbà tí wọ́n bọ́ ta àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní wọ̀lú Mẹ́kàwá ní mọ́símù làhájì. ànábì àmà wá káàkiri yóò máa lọ ilé àwọn èèyàn ànábì yóò máa káàkiri gbogbo àwọn àsùwákù wọn zuku nkas zuku majanna suku zilmajas ànábì yóò máa káàkiri láti pè wọ́n síbi tọ́lọ́hún. bá ànábì bá ti wá ń lọ ní abúlé àbí yóò máa wá tẹ̀lé ànábì wípé la tuti'u fa innahu sabiyyun kadhab àní ẹ má lísìn sí irọ́ ní ń pa ọmọdé ni òpùrọ́ ni nígbà tí wọ́n ṣe gbogbo yẹn títí tí wọ́n succeed gbogbo orúkọ tí wàlídù ni kí wọ́n máa pe ànábì ni wọ́n bá padà wò pé ẹ̀yà àrísọ́ọ̀tì rẹ̀ síbi as-sukhriya wal-istihza at-tadhik at-ta'dhib láti máa fi ṣe taghfilu quwwal muslimin láti máa fi ṣe tawhinu quwwahumul manawiya pé ẹjẹ́ adọ́ọ̀lù mọ̀ra wọn ẹjẹ́ abẹ̀rẹ̀ sí pé lóríṣiríṣi orúkọ àwọn kan bá bẹ̀rẹ̀ sí pé ní wọ́n bẹ̀rẹ̀ sí pé ànábì ní Majnun Al-Qur'ani sọ pé waqalu ya ayyuhal ladhina unzila alayhi dhikru innaka la majnun. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون. Al-Qur'ani pé àwọn kèfèrí wọn máa wí pé wọ́n ń sọ wípé ya ayyuhal ladhi nuzila alayhi dhikru pé àpèwọ́ tó ń wí pé ìrántí kan ń sọ̀kalẹ̀ fún ẹ látọ̀dọ̀ Olúwa. إنك لمجنون. wọ́n ní bàbá àyàrá ya àwọn kó ti ṣe èrè. nígbà tí wọ́n pe ànábì ní Majnun tí ò túnú lára rẹ̀ àwọn kan bá tún wò pé ẹjẹ́ àtúnṣe túmọ̀ rẹ̀ pẹ̀lú sihra àti kazbu Al-Qur'ani pé wa'ajibu an ja'ahum mundhirun minhum wa qala al-kafiruna hadha sahirun kadhab. وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب. ìkàlẹ̀ bàbá wa Alfa ńlá òun ló ń dojú tì mí. ń tì í lójú. ó ń tì mí lójú gan. Hayakumullah. bójú ẹ̀ lè náírà bí kódà. akramakumullah. وعجبوا أن جاءهم منذر olùwàbá ní ń منهم jọ àwọn kèfèrí lójú an ja'ahum mundhirun minhum pa ní kí wọ́n náà olùkìlọ̀ nínú wọn náà láti mú wá ẹni tí wọ́n mọ̀ ní. وقال الكافرون هذا ساحر كذاب. àwọn kèfèrí ń pe ànábì ló pìdán wọ́n ń pe ànábì ló nílùú kúdì wọ́n ń pe ànábì ló pòrọ́ nígbà tí wọ́n tún ṣe yẹn náà títí tí wọ́n tún succeed wọ́n tún wo pé ẹjẹ́ a máa ṣe tashwihu ta'alimu ẹ̀ ẹjẹ́ a bẹ̀rẹ̀ sí máa ṣe itharatu shubahat wa bathu di'ayatil kadhiba ẹjẹ́ a bẹ̀rẹ̀ sí distort gbogbo nǹkan tó gbé dání wọ́n wá tún bẹ̀rẹ̀ sí àtàkì Al-Qur'ani Al-Qur'ani ń pé asatirul awwalina. وقالوا أساطير الأولين اكتتبها
فهي تملى عليه بكرة وأصيلا. àwọn kèfèrí ń sọ wípé àlọ́ ni àlọ́ àwọn ẹni ìṣáájú l'Al-Qur'ani àwọn kan ní ń pè é fún ni wọ́n ń dictate rẹ̀ fún wọ́n ṣe yẹn náà wọ́n tún fail nígbà tí wọ́n ṣe gbogbo ilé wọ̀nyí Ọlọ́run wá ní kí ànábì wí fáwọn èèyàn rẹ̀ pé kí wọ́n jáde kí wọ́n máa lọ sí Habasha òun ló bí jẹ́ra àtàkọ́kọ́ nígbà tí wọ́n délé Habasha ànábì ní inna fiha malikan la yuzlamu indahu ahad. Hayyakumullah. ọba kan bẹ ní Habasha kò gbàbòsí láàyè àyè ọgbàbòsí lọ́dọ̀ tiẹ̀ àyè ọgbàṣekúṣe kò gbà wá kíwà. sọ nígbà tí wọ́n dé Habasha ahlan wa sahlan wa marhaba nígbà táwọn mùsùlùmí tí wọ́n délé Habasha àwọn Kùrẹ́ṣì wọ́n tún ti tẹ́lẹ̀ dè wọ́n lọ́hùn àwọn Kùrẹ́ṣì ti wá gbé àwọn délígéètì kan dìde nínú àwọn èèyàn wọn pé kí wọ́n lọ bọ́ba Habasha ní wọ́n bá dọ́dọ̀ ọba Habasha wọ́n ń wí fún un wípé ayu al-malik inna nafaran min bani amina qad nazalu ardak wọ́n ní àwọn ọmọ wa kan wọ́n ti délẹ̀ yìí wọ́n ti sọ̀kalẹ̀ sílẹ̀ yìí àwọn ọmọ tá a wí yìí ragibu anna wa an millatina wọ́n fẹ́ fẹ̀sìn wa kalẹ̀ wọ́n ti kúrò nínú ẹ̀sìn wa wajawu bidinin jadidin la na'rifuhu nahnu wala ant wọ́n dẹ̀ mú ẹ̀sìn tuntun dé tó ṣe wípé àwa yìí àmọ́ bá a ti tó yìí bẹ́ẹ̀ ni wọ́n gan fúnra rẹ̀ ọba Najashi òmẹ̀sìn náà nípa bẹ́ẹ̀ àwọn èèyàn wa àwọn ashrafu qawmihim àwọn abiyì inú ìjọ wọn wá ní ká wá mú wọn padà wá sílé ní lọ́ba Najashi lọ́ba gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn mùsùlùmí níjọ́ náà pé kí lẹ mú dé wọ́n bá ròyìn ànábì fún sallallahu alayhi wa sallam ọba Najashi wá rí bẹ́ẹ̀ ó ní àwọn eléyìí òun ò ní dá wọn padà wọn ṣe àwọn Kùrẹ́ṣì bá tún wò pé failure ní gbogbo ẹ̀ ń já sí wọ́n ṣe kínní wọ́n lulẹ̀ wọ́n ṣe kejì wọ́n lulẹ̀ wọ́n ṣe kẹta wọ́n lulẹ̀ wọ́n bá wò pé èyí tó kù nísìnyí ni pé ẹ jẹ́ ká tún lọ ṣe takwinu lájìnà kan lájìnà yìí wọ́n wá jẹ́ 25 olórí wọn jọ náà ní Abu Lahab ni òun ló wá sọ fún wọn pé èyí tá a máa ṣe fún nísìnyí ni pé ẹjẹ́ á bẹ̀rẹ̀ sí máa molest wọn physical molestation àbí kílẹ̀ tí ń pè physical abuse ẹni tó bá gba lílù ká lù ú ẹni tó bá gba ká fìyà jẹ ohun tó kún báyìí nù. wọ́n bá bẹ̀rẹ̀ sí fi ṣòtá kan gbogbo àwọn mùsùlùmí nínú àwọn tí ṣòtá kan jọ náà làwọn fámìlì Yasir anabi ń kọjá lọ anabi bá Amaru ọmọ Yasir àti Yasiru bàbẹ́ àti Sumayya ìyá rẹ̀ anabi ni kí wọ́n fi ìyà jẹ gbogbo wọn anabi fi sọ fún wọn wípé sobran ala Yasir sobran ala Yasir fa inna maw'idakumul janna. Yasiru ní ẹ ṣe sùúrù nígbà táwọn kèfèrí ó pọ̀ o nígbà tí wọ́n tún fèèlì lórí yẹn náà wọ́n bá tún lọ kóra wọn jọ ní Khayfu Bani Kinana ní Wadil Muhassab ìpè yìí tó kù nísìn òun ni wípé ẹ jẹ́ àwọn kí la tún lè ṣe ni wọ́n bá mẹ́kì alliance lórí àwọn Bani Hashim àtàwọn Bani Muttalib alliance tí wọ́n mẹ́kì ni kálukú wọn bá fẹnu kò lórí wípé alla yunakihuhum wala yubayi'uhum wala yujalisuhum wala yadkhulu buyutahum hatta yusallimu ilayhim ar-rasul sallallahu alayhi wa sallam lil qatl. wọ́n ní àwọn ò ní bá nàbì ṣe àwọn ò ní bá family Banu Hashim ṣe Bani Muttalib àwọn ò ní bá wọn ṣe àwọn ò ní jókòó tì wọn àwọn ò ní tajà fún wọn àwọn ò ní rà lọ́dọ̀ wọn àfi kí wọ́n hand over nàbì fáwọn káwọn pa. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Abu Talib tó ń wá jẹ́ magají wọn òun ti wá ògbé tí kìíní yóò fi lè bá a rọrùn ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ ká confine ara wa sí valley wa òun ló bí kí wọ́n wà ní ṣéèbù Bani Hashimi wọ́n wá ń bẹ ní ṣéèbù Bani Hashimi yẹn ìyẹn làwọn àlùfáà ń pè ní al-muqata'a boycott nù ni wọ́n gbé embargo lórí gbogbo nǹkan ní wọn economic restriction economic sanction àní bá wọn ṣe àní tajà fún wọn àní rajà fún wọn odidi ọdún mẹ́ta lànàbí àtàwọn fámìlì rẹ̀ ni wọ́n fi lò bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. nínú ebi nínú yà tó yẹ pé ní púpọ̀ gbà báyìí àwọn ìyàwó àwọn obìnrin àwọn ọmọ kéékèèké wọn máa sunkún látara ibi. nínú àwọn tọ́lọ́hún ní pé kí ó dìde ìrànlọ́wọ́ sí wọn nù wọn ní nephew ìyá wa Khadija kan tí wọ́n ń pè ní Hakim ọmọ Izam. nínú wọn ní Hisham ọmọ Amrul Qurashi nínú wọn ní Zuhair ọmọ Umayya sọ wọ́n dìde ìrànlọ́wọ́ sí wọn wọ́n padà lift gbogbo economic bans tó ń bẹ lórí wọn. kí la fẹ́ múnú gbogbo òtàn tá a sọ̀kalẹ̀ yìí. fẹ́ múnú ẹ̀ ní wípé ẹ má gbàgbé ibi tá a ti lọ o
ibi tá a ti lọ ni pé ǹjẹ́ àti ẹ̀rí situation kan ní nǹkan tá a lè consider gẹ́gẹ́ bí azma iktisadiya tá a lè pè ní economic crisis àbí àròkódò lè iktisadi economic stagnation nígbà ayé ànábì àwa sọ pé a rí economic stagnation ní al-muqata'atul 'amma tí wọ́n ṣe fún wọn tó bí hisaru ṣẹ́ẹ̀bì yẹn bóòlù ànábì báwo ni wọ́n ti survive ẹ̀ níjọ́ náà tó jẹ́ pé tí nàìjíríà náà bá lè lórú ẹ̀ tó jẹ́ pé àwa náà ó padà survive. àkọ́kọ́ nù kan tí wọ́n ṣe níjọ́ náà òun ni wípé social solidarity wọ́n fọwọ́ wẹwọ́ wọ́n fọwọ́ sowọ́ papọ̀. lẹ́yìn náà ni internal support látọ̀dọ̀ àwọn Banu Hashim clan táwọn Banu Hashim àti mùmíní wọn àti kèfèrí inú wọn gbogbo wọn ni wọ́n confine ara wọn sínú valley náà níjọ́ náà. Abu Lahab nìkan ni ò sí láàrin wọn. àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ní adul madani nǹkan tó ṣe déédéé nǹkan tá a lè pè ní asma iktisadiya lójú ayé ànábì. sallallahu alayhi wa sallam. òun ni hadisu Jabir ọmọ Abdullah. radiyallahu ta'ala anhu. Jabir ọmọ Abdullah nínú hadisi rẹ̀ ó ní makatha nabiyyu sallallahu alayhi wa sallam wa ashabuhu yahfiruna al-khandaq thalathan ma dhaqu ta'aman. فرأيت رسول الله صلى الله عليه وسلم شد على بطنه حجرا. Jábìrù ní mo rí ànábì sallallahu alayhi wa sallam. ànábì àtàwọn sàábì rẹ̀ wọ́n ń gbẹ́ trench wọ́n ń gbẹ́ ihò ní gazwatul khandaq gazwatul azab lódìdí ọjọ́ mẹ́ta mazaku ta'aman ó ní wọn tẹ̀sí kìíní kan báyìí. wọn ní oúnjẹ. ṣé tí ìlú bá fara rọ wọn ò ní jẹun. oúnjẹ. àbẹ́bí ò pa wọn. ebi pa wọn wọn rí ni ó ní ànábì wá so òkúta mọ́dì. sallallahu alayhi wa sallam. inú riwaya afa Tabarani ní Jábìrù ní nígbà tí ànábì ń gbẹ́ kòtò yẹn asọ́bahu wal muslimun ju'un shadidun. ó ní hatta rabata nabiyyu sallallahu alayhi wa sallam ala batni sakhratan min al-ju'. torí ebi ànábì kátẹ́gò lè bá máa wá gbé anabi ṣubú anabi wá so òkúta mẹ́dì ó nígbà tóun ti wá rí i pé ebi ń pa anabi fantalaqtu ila ahli mo wá lọ bá àwọn fámìlì mi mo wá sọ fún wọn wípé rahaitu fi wajhi rasulillahi sallallahu alayhi wa sallam wa ashabihi alju ó ní mo rí lójú anabi pé ebi ń pa òun àtàwọn sàábì àwọn dẹ̀ ní ànákù kan ànákù yẹn òun ní abo ewúrẹ́ fasabahtuha lahu abakpafa nabi mo ní kí wọ́n bẹ́ẹ̀kì nǹkan tí wọ́n bá nílé ó lóun wá lọ bá anabi mi tó ti ń ṣiṣẹ́ àtàwọn sàhábà. sallallahu alayhi wa sallam. ipe wa anabi mo notice nǹkan báyìí mo ti wá ṣe báyìí a ti lọ pa abo ẹran tá a nílé anabi bá ní òkè nìṣó ńlé lọ prepare lọ sẹ́ẹ̀tì tébù. à ń bọ̀ wá báyìí nígbà tí wọ́n dé anabi bá kó gbogbo àwọn ọmọ ogun rẹ̀ ẹ̀rù wa ń ba Jábìrù wípé mélòó wá ní gbogbo ànákù ọ̀hún kò tó nǹkan lọ́ba súnmọ́dọ̀ ànábì wípé ya Rasulullah ja'altuha laka wa li nafarin min ashabik ẹran yóò tó nǹkan mú kan ní kí nǹkan pa fún wa àtàwọn díẹ̀ nínú àwọn èèyàn rẹ ni ànábì bá sọ fún pé èyí ti bí kọ́sà ànábì ní kó lọ mú bóòlù kan wá ànábì ní tọ́bẹ̀lé lọ́ba tọ́bẹ̀lé so lẹ́yìn náà ànábì bá tọrọ àlùbáríkà lé nígbà tá ànábì tọrọ àlùbáríkà lórí oúnjẹ náà ànábì wáyé fún Jábìrù wípé adkhil asharata rijali ní káwọn mẹ́wàá kan kọ́kọ́ wọlé torí pé nù lé Jábìrù ò gbà yàn. sallallahu alayhi wa sallam. àwọn mẹ́wàá ni wọ́n bá wọlé wọ́n jẹun wọ́n yó dáadáa. sallallahu alayhi wa sallam. ànábì ní kí wọ́n máa lọ ànábì sọ fún Jábìrù wípé adkhil asharata rijali ukhra jẹ́ káwọn mẹ́wàá mi ò tún wọlé àwọn yẹn náà tún wọlé àwọn náà tún jẹ mẹ́wàá mi náà tún wọlé sallallahu alayhi wa sallam. wọ́n fi wá jẹ bẹ́ẹ̀ wat-ta'amu kama huwa. sallallahu alayhi wa sallam. wọ́n jẹ wọ́n mu wọ́n yó wat-ta'amu kama huwa oúnjẹ ẹ̀dẹ̀ ń bẹ bó ṣe wà náà. Allahu akbar. nínú mujiza tọ́lọ̀ ń fa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kí la fẹ́ múnú èyí òun ni wípé àti rí hàlà iqtisadiyya báwo ló ti rí min dhiqi Aish ní Madina ipe ara ni wọ́n ìyà jẹ wọ́n ebi pa wọ́n òṣì ta wọ́n ní Madina tí wọ́n ò róúnjẹ jẹ. so kí ló wá ṣokùnfà àwọn nǹkan wọ̀nyí tó ṣẹlẹ̀ Madina torí pé Madina ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ economy ó flourish nílùú Madina kánàbí ó tó dé. kí ló fà á kí làwọn asbab kí làwọn factors tó wà responsible fún ar-rukud al-iqtisadi yẹn.
ari tó pọ̀ díẹ̀ nínú wọn ni kathratul wafidina wal qadimin. Allah. Overpopulation ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń wọ Medina wá nígbà tí wọ́n gbọ́ pé ànábì ti kúrò ní Mẹ́kà wọ́n sì ń jẹran Islam tẹ́lẹ̀ láti gba Islam ẹ̀rù àwọn Kùrẹ́ṣì ń bà wọ́n nínú àwọn ará Mẹ́kà. Allahu Akbar. ànábì tí wá wọ Medina kálukú náà àwọn ará Mẹ́kà tó fẹ́ gba Islam wọ́n bẹ̀rẹ̀ sí ní wá bá ayé gbà wọ́n. àtàwọn èèyàn míì láti inú ìlú míì náà ní Jaziratul Arab. àkọ́kọ́ nìyẹn overpopulation. ẹlẹ́ẹ̀kejì tó bí economic stagnation ní Medina òun ni wípé al-muhajirun galibiyatuhum min Quraysh la yutqinuna ghayra tijara amalan. Allahu Akbar. àwọn tó ń wọ Mẹ́kà wá yẹn àwọn muhajirun yẹn tó migrate yẹn àwọn Quraysh ló pọ̀ jù nú wọn. àwọn Quraysh sì rèé wọn ò mọ nǹkan míì tó ju títà ríra lọ wọn ò mọ kódà torí wípé wọ́n rí kéèyàn wọn máa ṣiṣẹ́ ẹ̀yàn ń ṣiṣẹ́ sóbàtà àbẹ̀yàn ń ṣiṣẹ́ aránṣọ ó ń dijá kan wọ́n rí gẹ́gẹ́ bí amalul ariqa wal abid pé iṣẹ́ àwọn ẹrú ni ó dàbí àwọn tá a wà lẹ́kọ̀ọ́ náà tá a bá ra àwọn mọ́là tí wọ́n ń pọn mi àti rí wípé iṣẹ́ àwọn mọ́là ni àwọn nìkan ni wọ́n máa ṣe báwọn Kùrẹ́ṣì náà ti rí nìyẹn òwò nìkan ni wọ́n máa ṣe káràkátà nìkan ni. ó di mélòó? ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta nu àwọn nǹkan tó bí economic stagnation ní Medina òun ni wípé ìṣẹ̀mí Medina yẹn aksaru ayami rasul fil Medina fi halati harb. sallallahu alayhi wa sallam. wal harbu ńkọ́ tunikul iqtisad wa tudhibu bi sarawat. masha Allah. púpọ̀ ìṣẹ̀mí tànàbí ló ń lu Medina ogun ni wọ́n fi jà. Allah. ogun dẹ̀rẹ́ yìí máa weaken economy ni torí pé ẹ ra weapon ẹ ra nǹkan ìjà ẹ ra gbogbo ẹ̀. gbogbo kálukú wa náà la rí nǹkan tó ṣẹlẹ̀ sí Nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ insecurity. so lórí nǹkan tí wọ́n ná gbogbo resources wọn sí òun nìyẹn. èyí tó tún kúrú bẹ́ẹ̀ ni pé síwájú ìjírá haraka tijariya ń bẹ láàrin Mẹ́kà àti Medina wọ́n máa bára wọn ṣòwò wọ́n máa transact àmọ́ ńgbà tí ìjírá ti dé àwọn ará Mẹ́kà wọ́n wá wò pé àwa lè yẹn lè ẹ̀yìn gbà nípa bẹ́ẹ̀ àní bá yín ṣòwò mọ́ ó jẹ́ kí haraka tijariya yẹn ó jẹ́ kó dúró láàrin wọn. tọ́ ẹlẹ́ẹ̀karùn-ún ni ìjírá gan bi haddi dhatiha torí pé àwọn muhajirun taraku amwalahum wa awladahum wọ́n fi gbogbo dúkìá wọn kalẹ̀ so gbogbo nǹkan wọ̀nyí ó contribute sí economic stagnation bó lànàbì tí wàá lò gbà kí lànàbì wàá ṣe kí làwọn steps tànàbì lò tànàbì take ẹ rí i pé ní adùnmọ́dá nígbà tànàbì ó kọ́kọ́ dé Medina àkọ́kọ́ ojúlówó iṣẹ́ tó kọ́kọ́ ṣe òun náà ni pé kọ́kọ́ ṣe iqamatul masjid nabawi àkọ́kọ́ nù. àkọ́kọ́ ṣe nìyẹn pé kó máa jẹ́ markazu ta'aluf wa tajammu kó máa jẹ́ àyè kójọ kó máa jẹ́ ilé ẹ̀kọ́ fún gbogbo àwọn mùsùlùmí ànábì kọ́kọ́ kọ́ mọ́ṣáláṣí. lẹ́yìn yẹn iṣẹ́ kejì tó jójúlówó tá ànábì wá ṣe tó help economy òun ni almuahat the pact of brotherhood ànábì ṣe muahatu láàrin àwọn bayna al-muslimin al-muhajirin wal-ansar ànábì sọ wọ́n dọ́mọ yàrá wọn akha baynahum ala al-muasat ويتوارثون بعد الموت دون ذوي الأرحام. Allah. Ànábì ní àtìgbàtígbà bá dùn àtìgbàtígbà bá lè kójọ máa dùn kó sì jọ máa lè fún gbogbo kálukú yín. Inshallah. níjọ́ náà ní dẹ́rù Anas ibn Malik ló ń ka àwọn mùsùlùmí tó tó 90 táwọn muhajiru náà nínú wọn tí wọ́n ń jẹ́ 45 àwọn ansori ń jẹ́ 45. Ànábì wá so wọ́n papọ̀ pé ìwọ lágbájá àti lágbájá ẹ̀yin máa jọmọ yàrá yín lágbájá àti lágbájá ẹ máa jọmọ ọmọ yàrá yín for better or worse àtìgbàtígbà bá dùn àtìgbàtígbà bá le. ẹ̀dìkan náà. Ànábì ṣe muhaha yẹn láàrin wọn. muhaha yẹn kí làwọn ẹ̀kọ́ ọbẹ̀ tí Nàìjíríà lè lò àbí kí làwọn tàlímù tó ń bẹ́nu ẹ̀ àti tàfíìrù tó ní lórí ìtìsọ́ọ̀dù ìlú Mẹdínà. àkọ́kọ́ ni pé nínú ẹ̀ l'Ànábì ti kọ́ wa nípa at-tawzi'ul 'adil lis-sarwa. sallallahu alayhi wa sallam. التوزيع العادل للثروة fair distribution of wealth. Nigeria nínú ọ̀nà tá a lè gbà láti fi adapt concept muaha yẹn tí ó fit to the Nigerian economic context. so òun ni pé kí Nigeria ká lọ ní programu redistribution of wealth àbí wealth sharing. wealth sharing nínú náà ní pé kí wọ́n máa pínwó torí pé kò lè work ní Nàìjíríà ẹ má pínwó. àmárò èyí táwọn ansori ṣe pẹ̀lú àwọn muhajirun tó jẹ́ pé gbogbo dúkìá wọn wọ́n sọ fún Ànábì ni wọ́n ní amwaluna baynana qata'i
àwọn ni wọ́n propose pé kànábì dá gbogbo dúkìá àwọn sí méjì kídà kan máa lọ́dọ̀ àwọn muhajirun kídà kan máa lọ́dọ̀ àwọn ànábì wa wò pé rárá torí pé àwọn muhajirun ní òun nǹkan míì ṣe tó ju owó lọ tí wọ́n bá ná owó torí ìyẹn tán kọ́ ṣé kí wọ́n wá ní al-i'timadul kamil lórí yín ni. sallallahu alayhi wa sallam. rárá o ànábì ní rárá ànábì wa èyí tí ká ẹ ṣe ni wípé ẹ dìjọ máa lóko ká ẹjọ máa ṣiṣẹ́ èrè tẹ́ ẹ bá wá rí ń bẹ̀ ká ẹjọ máa pín. sallallahu alayhi wa sallam. ànábì gbà lọ́wọ́ àwọn tí ò ní ọlọ́wọ́ àwọn tó ní ó gbà fún àwọn tí ò ní. ní nàìjíríà tá a bá fẹ́ recover pé kẹ́kọ́nọ́mì nàìjíríà yó pé ká recover ká padà síbò ti wà tẹ́lẹ̀ kí nǹkan máa lọ dáadáa àfi ká ní àwọn policies kan nínú àwọn policies tá a níyẹn òun ni pé ìjọba gbọ́dọ̀ kọ́kọ́ mójútó ètò tax ká máa lo progressive taxation Nigeria need the mixed system of taxation torí wípé èyí tí Nigeria ń ṣe yẹn ìran zulmu ni irú Nigeria kọ́ ni wọ́n ti lo progressive taxation àti regressive taxation papọ̀. akramakumullah. torí pé nu ti tálíkà tí ò ní kí ni progressive taxation náà ni wípé ẹni tó ń ṣiṣẹ́ bó o bá ti ń rówó tó bí ńkọ̀mù rẹ bá ti tó bẹ́ẹ̀ náà ni kí tax tó máa san náà ó ti máa tó. èèyàn mélòó ló ń san tax ní Nàìjíríà nínú àwọn tó lówó níbo ni database wà níbo ló wà. so èyí tẹ́ ẹ tún wá ń ṣe fún wa ni pé ẹ tún wá ń gbà nínú tàwa tálíkà gbogbo kálukú wa ni wọ́n ń yọ lára wa o wọ́n ń lo regressive taxation pẹ̀lú wa òun ló bí VAT value added tax ẹ pé bó o bá ra ọkà bó o bá lọ sí eatery tó o bá jàmàlà nísìnyí báyìí 500 naira làmàlà tó ní kí wọ́n tà 575 naira ni wọ́n yọ nínú àkáǹtì rẹ̀ nínú nǹkan tí o tó nǹkan tí ń bẹ lọ́wọ́ títí wọn tún gbà á ní the progressive taxation ká gbà lọ́wọ́ àwọn tó ní kó lè bá a kárí lọ́dọ̀ àwọn tí ò ní. kí n máa wálé bọ̀ wá díẹ̀ díẹ̀. ẹ máa wọlé tán yẹn. lẹ́yìn náà Nàìjíríà á need àwọn social welfare programs kan tí ó máa rí sí àwọn nǹkan bíi unemployment benefit yẹn rẹ̀ lànàbí lò ní Madina láàrin àwọn sallam. ẹni tí ò níṣẹ́ kì í ṣe pé kò fẹ́ ṣe o ẹni tí ò ríṣẹ́ abẹni tó ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tíṣẹ́ ti padà wàá bọ́ ní ọwọ́ ẹ̀ so ó gbọ́dọ̀ ní benefit tí ó máa gbà lọ́dọ̀ ìjọba. so lẹ́yìn náà health care assistance ẹ káàkiri gbogbo hospital kẹ́wò báwo làwọn yẹn ti ń discharge ara wọn nígbà tí ò sówó tí wọ́n fi jẹun bèlè yìí tí wọ́n fi rògùn. so a ní ìdí ẹ̀ health care assistance food assistance a ní ìdí ẹ̀ ní Nàìjíríà Ànábì lò ní Madina. sallallahu alayhi wa sallam. irú èyí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń ṣe ní wo nísìnyí ó dáa tíjọba bá lè kẹ́kọ̀ọ́ lára bẹ́ẹ̀ kì bá dáa fúnjọba nígbà tí àwọn àfáà ni o so mélòó ni wọ́n mi ò ṣe tàkìrù wọn o àmọ́ ń pa kí wọ́n kéré púpọ̀ ló ń kà táwọn àfáà bá lè control àwọn èèyàn láwùjọ wọn pé ẹ wá dá Islamic market kalẹ̀ kí wọ́n máa subsidize iye oúnjẹ fáwọn èèyàn tó mú kí rọrùn wọn máa dé báwọn èèyàn kí ló ṣèjọba àpapọ̀ tíjọba àpapọ̀ tí wọ́n fi lè ṣerú ẹ̀. lọ́dọ̀ Ànábì láti kọ́ food assistance ó gbọ́dọ̀ wà pension programs àti gbogbo orú àwọn nǹkan torí bí irú èyí torí bí irú èyí torí bí irú èyí. àwọn wàsáìlù tánàbí ló pọ̀ o. ó pọ̀ àsìkò ní ògbà wa. ó pọ̀ àsìkò ní. sọ nínú wọn òun lọ̀rọ̀ zaka nígbà tí Islam gbé zaka kalẹ̀. odidi ọ̀rọ̀ lẹ́yìn ni. kó lè bá gáàpù kó lè bá fi kí ààlà àbí kílẹ̀ tí ń pè. láàrin àwọn tó ní àtàwọn tí ò ní. wakfu tó gbé kalẹ̀ ọ̀rọ̀ endowment ara ẹni alhafu alal amal Ànábì ṣe àwọn sàábé lójú kòkòrò nílùú Madina pé ẹ bẹ̀rẹ̀ sí lọ ṣe kálukú yín ó níṣẹ́ lọ́wọ́. sọ níparí ọ̀rọ̀ mi eléyìí tí ó máa jẹ́ rìsálà fún ìjọba wa ìjọba àpapọ̀. tí ó máa jẹ́ mẹ́sáàgì fún ìjọba àpapọ̀. òun náà ni pé ìjọba wa Bọ́lá Tinubu ẹ gbọ̀rọ̀ àwọn èèyàn rò ẹ gbọ̀rọ̀ àwọn aráàlú rò. kò sí nǹkan títí báyìí. ẹ listen sáwọn èèyàn ẹ má jẹ́ kó dìgbà tí revolution bá tó setting kẹ́ tó máa wá sáré káàkiri. ẹ wo Kenya Ruto àbí Futo lẹ́ ń pè. Ruto ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí ò fẹ́ tẹ́tí sáwọn aráàlú rẹ̀. ìjọba Bọ́lá Ahmed Tinubu ẹ lo ẹ̀kọ́ tẹ ẹ̀kọ́ lára Ànábì sallallahu alaihi wasallam níjọ́ tẹ ebi pọ̀ Mẹ́dínà tẹ ebi ń pa àwọn èèyàn Ànábì ó máa wá pín múdù támúrù l'Ànábì máa pín fáwọn èèyàn méjì pé ẹ pín láàrin ara yín kẹ́ jẹ ẹnìkan wá dìde ńjọ́ kan gbà táwọn Ànábì parí òun ó ní ya Rasulullah
ahraqa butunana tamur wa takharraqat al-unuf. Ó ní ànábì ó ní làbídùn gbogbo ọdún wa ló ti ń gbóná fa. Ó ní làbídùn àti yàgbẹ́ ìgbẹ́ gburu là ń yà. Ànábì ní wallahi sallallahu alayhi wa sallam ẹ wo lórí. Ànábì ní wallahi law wajadtu ta'aman law wajadtu khubsan aw lahman la at'amtukum. Ànábì ní kò sí ni tí n bá ní búrẹ́dì àbí tí n bá ní ẹran ni Ànábì ní wallahi ń bá fún yín jẹ. Ànábì lè mi gan àtàwọn sàábẹ̀ mi odidi ọjọ́ 18 la lò táàrí nǹkan gidi jẹ àfi támúrù là ń jẹ. Sallallahu alayhi wa sallam. Ànábì tẹ́tí gbọ́ plé àwọn aráàlú rẹ̀ kíjọba ní o tẹ́tí kẹ́ ẹ gbọ́ kí làwọn èèyàn ń fẹ́ kí làwọn èèyàn ń sọ. Torí pé tẹ́ ebi bá pọ̀ táwọn èèyàn ò bá róúnjẹ jẹ revolution ó bẹ̀rẹ̀ àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí commit crime. Nínú riwaya nínú àdí ọ̀rọ̀ tí wọ́n gbà wá lọ́dọ̀ Abu Dharr al-Ghifari wọ́n ní Abu Dharr ní ajibtu liman la yajidu al-quta fi bayti kayfa la yakhruju ala an-nasi sha'iran sayfa. Ó ló ṣe mí léèmọ̀ fẹ́ni tí ò lóúnjẹ tí ò jẹnu lé ẹni tí ò ní gàrí tí ò lélùbọ́ tí ò ní rẹsì báwo ni ò ti ní jáde kó mú gbọ́n kó má dá kó mú idà kó yọ sáwọn èèyàn. Afa Abu Hasmi nínú Muhalla nígbà tí ó mẹsẹ̀lá yí ọ̀rọ̀ ni ó ní wallahi ó ní tí ebi bá fi pa èèyàn kan tó bá fi wá mú ìbọn àbọ̀bẹ tó bá fi lọ ká èèyàn kan mọ́lé wọ́n wá pa ó lẹ́ni tó pa yẹn àfi kí wọ́n gba díyà lọ́wọ́ rẹ̀ àfi kó san owó ẹ̀jẹ̀ ẹni tó pa yẹn torí pé ebi ló sọ pé kéèyàn máa lọ jalè o má lọ gbé mọ́ o encourage rẹ o a máa ń sọ fún ìjọba pé kó tó di wípé yóò dà bẹ́ẹ̀ kọ́mẹ́kọ́ lára nẹ́bí ẹ mẹ́kọ́ lára nẹ́bí Ọlọ́run kò ṣe wá pẹ̀lẹ́. Mawlaya salli wa sallim daiman abada ala habi. Kabirullah alikikun. Ẹ dákẹ́ bá mi gbé títóbi fún Ọlọ́run dáadáa. Ọ̀rọ̀ yìí pọ̀ wá sí yìí pọ̀. Ìròyìn anábùwà Muhammad ní táàlì sọtẹ́ dákẹ́ bá mi pariwo anábùwà Muhammad. Yorùbá anábùwà Muhammad. Ẹja Yorùbá aná Muhammad lẹ́ẹ̀kan sí. Ṣèkẹ̀ṣẹ̀kẹ̀ fanabi Muhammad Rabbana ọba mi ta'ala. Jẹ́ kárí kó máa yẹ nìkan lẹ̀ látàyè títí dé kíyà ó máa. Ṣèkẹ̀ṣẹ̀kẹ̀ fanabi Muhammad Rabbana ọba mi ta'ala. Ọlọ́run jẹ́ ó kárí kó máa yẹ nìkan lẹ̀ látàyè títí dé kíyà ó máa. Mùmínì ẹ jẹ́ ká dìde ńlẹ̀ mùmínà láti kí ọ̀gá wa nítorí ẹni tó ń ṣàánú wa àti wípé òun ló jíṣẹ́ ńlá. Ṣèkẹ̀ṣẹ̀kẹ̀ Ànábì Muhammad Rabbana ọba mi ta'ala. Jẹ́ ó kárí.